ayọ̀ wọnú lẹ́yìn ògbówó títí ògbówó máa fẹ́ máa yọ wá. Igi kan wà àti èso ẹ̀ tó yẹ kẹ́ ẹ mójútó ṣùgbọ́n ẹ kọ̀ jálẹ̀ ẹ mójútó igi náà títí tí igi náà fi gbẹ. Jáde ẹ lọ ìkọ́ tó ṣe yìí máa ń dẹ́rù ẹ̀wọ̀ mọ́ kí ẹ tó bá tún dẹ́rù ẹ̀wọ̀ máa fẹ́ ní ikú ilẹ̀ bí ẹ. Sọ́ọ́ni sọ fún ẹ̀ ṣáájí má sùn. Èmi ló ń ga àlùfáà lóko bó ṣe wúlẹ̀ ẹ̀ tí bá kí ní ìdìbò ẹ̀ lára sọ wà lẹ́ẹ̀sì ni. Ayé yìí bá wà. Mo ní kókó fún mi ní time give you again strength ma pick up in action. Má worry, má pick up ìwọ kàn ṣe báyìí. Ebi ọ̀dẹ̀ kémi ṣe. Please what's going on here? Ẹ má bínú ọjà ló jẹ mí. Ṣé mo gbọ́ ìṣẹ̀lẹ̀ dàbí báyìí? Wọ́n ti ìṣẹ̀lẹ̀ dàbí o. Ìwọ ló dẹ̀ sọ gbogbo tó wà lẹ́yìn o. Ìwọ ló ọ̀dẹ̀ bí ẹni máa ṣe wọ́n. Ìwọ kọ́ ni. Ìwọ lọ́mọ mi máa ń lé o. Ṣé torí ọkọ ló ṣe máa ń sọ̀rọ̀? Ẹ lọ ṣe kó wá pa ẹ̀mí náà.